wàláhì ò lè trend ó kàn kó bára rẹ ni bàbá mufti ẹsẹ̀ tí èèyàn máa fi ń ta yín èyí tó ń ṣe yìí ó kàn fẹ́ ṣàkóbá fúnra ẹni ó fẹ́ kọ́ lọ́n bínú sí ẹni ó fẹ́ kọ́ lọ́n bọ ọjà ni torọ́rọ̀ yìí ọ̀tàn mọ́ lọrin àkọ́kọ́ nù ọ̀tàn mọ́ Markaz àmọ́ ibi táwọn tí wọ́n fà ọ́ jáde kọ́ ọ máa fa wàhálà báyìí àmọ́ ibi tí wọ́n ti he ọ́ tí wọ́n fi wá gbé prógámù ilé ọlọ́wọ́ pé wọ́n ní kọ́ ọ máa ṣe àmọ́ ibi tí wọ́n ti he ọ́ o ọ̀tàn mọ́ Markaz ọ̀tàn mọ́ lọrin bàbá ìtàn mọ́ Markaz àfà tó kọ́ ń kéwú nínú Markaz ẹ máa fi Markaz bójú ẹ máa fi bàǹkà jẹ́ lábẹ́ ní wàhálà bòsí táìmù fún mi mo kàn sáré wọnú mọ́tò mi kí n wọ́n ẹ lọ jáwọ́ níbi nǹkan tó ń ṣe Ridwan lọ jáwọ́ tó o bá jáwọ́ ọlọ́run ló máa mú ẹ o kì í ṣe ẹnìkan ọlọ́run tó dá wa ọlọ́run tí wọ́n ń sọ pé ní nǹkan ó ṣe mí o ọlọ́run ló máa mú ẹ tọ́lọ́run bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú ẹ ẹnìkan ò lè gbọ́lẹ̀ fúnra ara ọlọ́run ló máa mú ẹ kí ni problem ẹ pẹ̀lú ọ̀rọ̀ bàbá mufti wọ́n fi ṣe yín ni ẹ sọ̀rọ̀ ẹlòmíì tọ́ ọ bá dẹ̀ rọ́rọ̀ ẹlòmíì tẹ́ fẹ́ sọ tẹ́ rọ́rọ̀ àfáà mi tẹ́ fẹ́ sọ fáwọn tán bí ọ àbáwọn tí wọ́n rè ọ káwọn náà lọ dálé kéwúlẹ̀ ẹ̀yàn mufti láàrin ara yín ẹ sọ̀rọ̀ mufti mi ẹ fẹ́ fọ̀rọ̀ bàbá mufti lẹ̀ ṣé tẹ́ bá sọ̀rọ̀ bàbá mufti ẹ̀ lè dèyàn ni. o fẹ́ fi bàbá mufti cascos wá fún rẹ̀ ń problem ọlọ́run ó fọ́ ń problem pẹ̀lú nǹkan tó ń ṣe yìí o fẹ́ kọ́ ọlọ́run ọba ọlọ́run tó dá ẹ o fẹ́ ní problem lára ẹni torí ibi tó yẹ kẹ́ ẹ ti gbọ́n tó ti yẹ kẹ́ ẹ ṣe làákàyè láti ọdún yìí ó mọ iye challenges tó ti ṣẹlẹ̀ sí bàbá mufti fa ìwọ tó dá nǹkan mọ̀ ó mọ̀ nǹkan nulẹ̀ ọlọ́run ó mọ̀ nǹkan pa wíìdì ó mọ̀ nǹkan pa tàṣọ wúf ó fẹ́ máa forí gbá ọ̀dọ̀ bàbá mufti tó ń lọ yìí ó kọ́ lọ ọlọ́run o torí iṣẹ́ ọlọ́run ni bàbá yẹn wàláì tàláì la ilaha illa huwa iṣẹ́ ọlọ́run gangan tọ́lọ́run gbé kalẹ̀ Maulana Sheikh Adam nínú tírà àwọn kan tí wọ́n kọ wọ́n ní isaro aita aliman Rabbani tó bá rí ẹni mímọ̀ tí wàá ṣe ní mímọ̀ lásán fakum lahu dìde fún ẹni mímọ̀ tí bá ti ń bọ̀ wakrimuhu kó sì pọ́nlé wa idha qama min majlisihi tí ẹni mímọ̀ èyí tó mọ Ọlọ́run ní sọ o tó bá wá dìde kúrò níbi tó jókòó sí ni fajlisi fihi jókòó síbẹ̀ fa innal barakata tanzilu fihi toral baraka ti sọ̀kalẹ̀ síbẹ̀ Sheikh Adam ló sọ bẹ́ẹ̀ o isaro aita aliman rabbani tó bá rí ẹni mímọ̀ tó wá jẹ́ ẹni tó mọ Ọlọ́run mélòó lè jẹ́ ẹni mímọ̀ lónìí tó mọ Ọlọ́run mọ́ ìmọ̀lásán lọ́pọ̀lọpọ̀ fi ń jọ́jì nǹkan sìn gbogbo àwọn tẹ́yìn wá ń pariwo yìí pé àwọn àfa ńláńláńlá tí wọ́n dákẹ́ wọ́n sọ kankan àwọn rí náà jẹ̀yìn lọ wọ́n rí náà jẹ̀yìn lọ ẹni ó mọ Ọlọ́run yàtọ̀ sẹ́ni tí ò mọ Ọlọ́run ọwá kí òyìnbó mọ́lẹ̀ nítorí pé wàá lo èbó jèdè ìlú bàbá rẹ kò ń ṣèdè ìlú dádì ẹ̀ kò ń ṣèdè ìlú dádì ẹ̀ ẹlẹ́dẹ̀ tẹ́ ń sọ nínú ìran yín èdè tẹ́ ń sọ nínú ìran yín wà tẹ́ ń sọ ẹ ṣèdè ìlú yín Sheikh Adam ló sọ bẹ́ẹ̀ tẹ́ bá rí àfọ onímímọ̀ ẹni mímọ̀ mélòó ló wá kù láyé lónìí tó mọ Ọlọ́run tẹ́ bá ti kéwú ẹnu díẹ̀ tẹ́ kàún náà ní tẹ́ bá ti tú ó ti parí síbẹ̀. ẹ wọ́n tó ṣe àdámọ̀ jẹ kọtí
gbogbo tọ́lọ́run fi hàn ẹ́ òun kó sì ti rí àdúrà ṣé wàá dábò ṣe fọmọ kan náà tí ò ṣe fẹ́ nìkan náà àwọn àfa àtọkọ wa ń kéwù tí ò ṣe fáwọn kan tómi náà tó kó jẹ ó ṣe é fún mi oṣù níbi tó oṣù olórí bú èèyàn ní òní rí ọlọ́run oṣù àwọ̀ yóò wọ láàfáà mi gbogbo èyí tèmi náà wà tọrọ fún ẹ lálẹ́ àti èyí tọkàn yẹn tún yẹ̀yà. Ẹ bá pọ́sì fídíò yẹn o nǹkan mo fẹ́ o tún wù mí lọ́wọ́ lọ́wọ́ rẹ àti mí náà tí ó tún máa wá. mi ò sọ̀rọ̀ ẹ̀yin o mi ò sọ̀rọ̀ ẹ̀yin o mi ò sọ̀rọ̀ ẹ̀yin o èmi ò sọ̀rọ̀ ẹ̀yin. ẹni tí ìbálẹ̀ sọ gbagba mi ò sọ kọ́ náà mi ò sọ̀rọ̀ ẹ̀yin. post yẹ olórí bú èèyàn ni ò ní mọ̀ pé àdúrà ṣèwádà mọ̀ gbà. wọ́n ọ̀dẹ̀ jàmbá wọn. ẹ wá jẹ́ nbí ní èkéde kan pẹ̀lú gbogbo tí ṣé òsáìdì ṣe wàlá hádà sàyídón amúṣekíyò tí àwọn bá wá pè wọ́n ní sàyídì ṣekíyò ṣítù ìròhún tọ̀ kí a máa gbóntọ̀ o kí a máa gbóntọ̀ o. bàbá ní kí a máa gbé yẹn lọ. gbogbo tó bá tún wá lọ́kàn náà ọlọ́wọ́ wọ̀ láàfáà mi wàláhì tàláhì. àfáà náà ṣé wàá dámọ̀ lẹ́ sọ. bẹ́ẹ̀ ni ilóòrì. aláàjì mo ní kì í ṣe jẹ́lá àdúgbò wo ìwòkíwò tó ń kó lè gbé wa tó bá dìde yìí ṣàdúrà fẹ́ yìí sì lu àwọn ọmọ yìí lu àwọn ọmọ. ẹ bá mi ṣe. ẹ lọ mú nǹkan bá wa èmi kọ́ yìí béèrè bàbá fún mi ní nǹkan yìí gbà. gbogbo èyí tí mo ṣe fún ẹ lálẹ́ yìí ọlọ́wọ́ wọlé àṣẹ àdámọ̀ tó ṣe fún mi tọ́gbà tiẹ̀ náà gbàdú bẹ́ẹ̀. ẹ̀sìn tó yẹ kí gbogbo èèyàn máa bá yín respect ni àwọn èèyàn wá jáde wọ́n máa yànkàyànkẹ́ sí yín nígbà tẹ́yìn náà bá ní gbéjẹ́ àwọn kan nínú yín ló máa lọ tọwọ́ bọ ìbọ̀kúwọ̀ wá lọ ohun tó yẹ kó dá sí wá lọ dá sí níta ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ mùsùlùmí gan ní òní lè jáde síta mọ́ kó máa sọ níta gbangba pé mùsùlùmí ló bẹ́ẹ̀ ṣe ń bá lọ yìí mọ̀ bẹ́ẹ̀. ẹni group tẹ́ bá ti bá fi yàn jẹ́ lórí bẹ́ẹ̀ ti fẹ́ dojú Islam bolẹ̀ Ọlọ́run á dojú yín bolẹ̀ bí ó ṣe mùsùlùmí o ṣùgbọ́n ìwà burúkú tí ọ̀pọ̀lọpọ̀ nínú yín wù òun lè fi máa rí wípé òun yóò máa fi ẹnu àtẹ́ bá ìsìláàmù bá ẹ̀sìn ìsìláàmù láwùjọ ẹ̀sìn tó yọ máa tẹ̀ mẹ́sìn ọ̀là lẹ́pẹ́ ẹ̀sìn tó jẹ́ wípé ó yẹ kí wọ́n máa kó máa respect. àbíkọ́ ní sọ àwọn òde mẹ́ríkà wọ́n máa dá yín ẹ̀ṣẹ̀ mẹ́ríkà máa dá sí tẹ́ ẹ̀ bá fẹ́ kán dá sọ̀rọ̀ yín ẹ̀ sì wùwà gidi láwùjọ. no that statement no kò dáa Yusuf Adépọ̀jù ó sọ̀rọ̀ bí ẹni tó ní ìgbéraga kò dá ọ̀rọ̀ yìí ò dá ẹni tó bá mọ ìtumọ̀ ẹ̀ ó mọ̀ púpọ̀ ṣé kí ṣe irú mo ní tírẹ̀sì láti gbọ́ ibi tó sọ pé àwọn máa pa Saheed Shittu àwa gangan pátápátá lórí social media a fẹ́ gbọ́ ohun ẹni tó sọ kálẹ̀ lè jáde fún jẹ́ wípé ẹjọ́